lórí ọ̀rọ̀ tí ọ̀jọ̀gbọ́n Akíntọ́lá Murik wọ́n fi ọ̀rọ̀ ta pé ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ìgbìmọ̀ tó ṣètò bá ṣe fi ọba jẹ ọlọ́jọ́ Jímọ̀ tẹ́ ẹ fi sí ṣé káwọn ọmọ lọ kírun ni ṣé ẹ ti rí àtẹ̀lédè tí wọ́n fi síta lórúkọ Murik ọ̀jọ̀gbọ́n Akíntọ́lá. àgbọ̀. mo sì mọ̀ kí mùsùlùmí òdodo lẹ́yìn náà. sórí gbogbo ìtàn sọ ọ̀rọ̀ lọ síwájú ìlú kí wọ́n ń sọ sọ̀ǹgbọ́n mi gbogbo jẹ́ pé fanatics mo bẹ́ẹ̀ béèrè ló ń jọ wọ́n ti ń jẹ oyè nìbàdàn ìjọ wo wọ́n máa jẹ. ọjọ́ Jímọ̀ náà la mọ̀ tẹ́. ọjọ́ Jímọ̀ náà la máa jẹ àwọn bàbá wa jẹ ó ṣe wá dẹ̀sìn tá máa ṣẹ̀ṣẹ̀ pìtàkà fún. àbí torí ní tó ṣẹlẹ̀ nígbà ọba Ọlákùlẹ́yìn tí wọ́n kálukú wọn pẹ́ kí wọ́n tó dé láti. ọwọ́ ìjọba gbogbo ẹ̀ wà tíjọba bá ti tètè dé tó bá ti fún kẹ́ni tó ti gbé ọ̀pá àṣẹ fún kẹ́ni pátákọ́rẹ́ wọn parí ẹ̀ láago kan. bóyá tí ọ̀jọ̀gbọ́n Akíntọ́lá rí rèé. ṣé ọ̀pẹ kẹ́ni kápẹ́bẹ̀ náà rí nǹkan kan wí lù kápẹ́mi náà sọ nǹkan kan lù èmi tẹ̀mí kakó nìyẹn o ìjọ Jímọ̀ ni wọ́n ìjọba kò sì yẹ kó gborí sáàsọ wọn níbi tá a bá dúró sí ṣé wọn mọ alẹ́sẹ̀ lẹ̀ tó bá wù mí máa dìde máa gba mọ́sálásí lọ. ẹni tí mò ń wí yọ. àgbọ́yé. ẹ má fọ̀tẹ̀ bá ń tọ́da jẹ́ kọ̀ọ̀kan gbogbo yẹn ọ̀kan yín bí n bá wà mùsùlùmí ni mí n bá ti gbọ́ pé wọ́n ń pè rún aago kan àbọ̀ ní ọlọ́run sì ṣe mọ́sálásí gbogbo Ìbàdàn inú ọlọ́jà bá ń bẹ̀ ọ wà pẹ̀lú ilé ọba ni ọ wà pẹ̀lú mọ̀pọ̀ ni. wo èmú yàn lẹ ó dìde ó lọ sàrò alákọrí Jímọ̀ ó dìde bọ́ ọba sì fẹ́ bá wa jẹ ǹsọ yẹn ní Liberty Stadium kó tí ò lé tí ò nítumọ̀ ní abá àtúnṣẹ̀ṣẹ̀ máa dọ́gbọ́n kan kí wọ́n pè kálábẹ́nu sẹ́yìn ò ní pé wọ́n sọ pé Rasidi Ládọjà lọ́kọ́ jẹ ọba níjọ́ Jímọ̀ ni só lọ́kọ́ jẹ́ kò sí nǹkan kan tó ṣẹlẹ̀ sẹ́nìkan àwọn kan náà kan ọgbọ́n àyàn kọ̀rọ̀ yìí káwọn kan máa náà ń pè mí pé ń gbọ́ tètè ṣe tán o gbọ̀ngbọ̀n àwò ẹ lọ bá gómìnà ní aláṣẹ òun ni ó tètè dé tó bá ti gbé kinní lọ Ládọjà léèyàn tọ́pọ̀ àwọn tí ó dìde táwọn pa wọn tẹ̀lé gan kí á pápápá mọ́sálásí sì ti wà lẹ́gbẹ̀ẹ́ mi tá a ti fẹ́ jóye ni. yẹ́ẹ̀sì kálukú lọ sàlùwàlẹ̀ wọnú mọ́sálásí Jímọ̀ ẹ̀ kírun mọ́sálásí Jímọ̀ gbogbo Olúbàdàn nù ẹ̀kẹ́ kí wọ́n á ní kí lọ́wọ́ à ń bẹ̀. kánì kankan ọmọ gbé nǹkan kan tí ò jẹ́ mọ́ba ọmọ gbé sí àjòyè ńjọ́ kankan lẹ́yìn ìjọ Jímọ̀ là á jẹ́. nídìí èyí ọjọ́ Jímọ̀ ń ti dúró wá mú. ó tí wọ́n ta ọlọ́fẹ́ yẹ lẹ́yìn Ọlọ́run sì ní yẹrú ẹ̀. Ọlọ́run ní yẹ gbogbo àwọn nǹkan kásárì wí kápẹ́mi náà wí ká sọ pé mi náà rí sọ. kẹ́lẹ́ pé wọ́n náà ọ̀jọ̀gbọ́n kẹ́lẹ́ pé. ọ̀jọ̀gbọ́n Akíntọ́lá. ọ̀jọ̀gbọ́n Akíntọ́lá. àwọn ni wọ́n ń darí Murik. èwo ní jẹ́ Murik. àwọn Muslim right. Mùsùlùmí gedegbe ni mí ní èso ọlọ́tí ní èsì ọlọ́tí ní iṣẹ́ mi mú sìgáàrì mutí bàbá ń gbọ́. ẹ wà á béèrè lọ àwọn atọ́ wíwùn ṣé wọ́n jẹ oyè ọba rí lẹ́yìn ìjọ Jímọ̀ nílùú Ìbàdàn yìí. mọ̀pàpọ́nlé náà lọ jẹ́ fún mùsùlùmí pé kò sí nǹkan tí oyè tí wọ́n jẹ wọ́n gbọ́dọ̀ jẹ́ níjọ Jímọ̀ àpọ́nlé ló jẹ́ fún wa náà. àpọ́nlé ló jẹ́ fún wa ẹnìkan wá ṣẹ̀ṣẹ̀ pé kinní kan bẹ́ẹ̀ nìkan bá dé bí Sultan of Sokoto bá dé tí wọ́n bá ti pé wọ́n joyè tán báyìí kí gómìnà ó tètè dé kó ṣe tí ó ṣe ọba ó dìde kálukú ó dìde wọ́n mọ̀ lọ mọ́sálásí èmi náà gba mọ́sálásí lọ ibi tí ń ti kírun nù. mo sì wà lẹ́yìn ẹni tó yẹ pé nínú ẹni tó yẹ pé ó gbọ́dọ̀ ló ti kábíyèsí. gbogbo àwọn tí ó yẹ ká máa mú jáde pẹ́pẹ́pẹ́ kan ká máa kódà kò ní ìtumọ̀. bá a ṣe ń retí àwọn èèyàn jàǹkànjàǹkàn
kò nítumọ̀ kálukú bá ti jẹ oyè tó kàn wọ́n gbà lówó. Àwọn tó gba hall wọ́n ti pọ̀ lọ Liberty Stadium yẹn gbogbo ẹ̀ ní òkun. Kò ní ẹgbọ́n ẹ má tó fi yẹn kún ọ̀rọ̀ ẹ̀sìn pé bóyá yóò ṣe kinní kan. Òun kí Rashidi Ládọjà kí gómìnà. Kò sì lè dára ẹ fi ṣe ó dìgbà tí gómìnà bá wá gbé kinní fún un tó bá gbé fún un tán yóò dìde òun náà kírun ni. Àwọn ìyàwó ẹ̀ kírun ni wọ́n. Ẹni tí ọba mọ Rashidi Ládọjà délé èmi mà délé.